ìtọ̀ ṣúgà, ẹ̀jẹ̀ ríru, àyà jíjá. Àìsàn wo tiẹ̀ ní àwọn àìsàn yìí gan? Ṣàìsàn àjogúnbá nínú ìran ni àbí àìsàn téèyàn lè kó láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ bóyá àjọ jókòó tira wa àbí èèyàn bá àwọn ọmọ tó pọ̀ àbí kájọ jẹun papọ̀ ká lọ síbì kan ká lọ àwo kan, ṣàìsàn téèyàn lè kó látara oúnjẹ jíjẹ ni. Mo lè fi gbogbo ọwọ́ ẹ̀ sọ̀yà, gbogbo ẹnu mi sì gbà á pé àìsàn tí wọ́n pè ní àìsàn ìtọ̀ ṣúgà kìí ṣe ní téèyàn máa kó láàrin ọ̀rẹ́ báwo àtọ̀rẹ́ jọ jókòó àbọ̀ báyẹn wọ mọ́tò àbọ̀ báyẹn jẹun, ṣùgbọ́n àìsàn téèyàn lè kó látara àwọn tó bíyàn ni hereditary, àjogúnbá àìsàn látara bàbá mi ilé ní ìyá mi ilé ní tẹ́ńdẹ́sì pé àwọn ọmọ tí wọ́n bá bí wọ́n máa ní wà. Mo ti rí bàbá àtìyá tó ní tí wọ́n sì ṣàbíamọ tán bí ọmọ 6 tí 5 wọ́n sì ní àìsàn ìtọ̀ ṣúgà. Àìsàn ìtọ̀ ṣúgà jẹ́ àìsàn kan tó burú nínú gbogbo àìsàn. A fẹ́ lè pè ní àìsàn kò gbóògùn ṣùgbọ́n ó gbóògùn bí èèyàn bá baláwo tiẹ̀ pàdé. Tí ọkùnrin bá ní àìsàn ìtọ̀ ṣúgà bó bá jẹ́ ìlú òyìnbó ló wà àbí ó ń gbàtọ́jú láti ìlú òyìnbó bá ó láǹfààní láti máa lọ sí ìlú òyìnbó lóòrèkóòrè àbọ̀jẹ́ tó ń gba oògùn òyìnbó lò yóò pa ìjọmọkùnrin rẹ̀. Tó bá ti jẹ́ akọni lórí ibùsùn tẹ́lẹ̀ tí máa ń ṣe dáadáa tó lákàkì ní ìbálòpọ̀ yóò reduce agbára ìbálòpọ̀ rẹ̀ látàrí àwọn oògùn tí wọ́n máa kó fún kó máa lò. Ẹ̀jẹ̀ ríru, kéèyàn ní ẹ̀jẹ̀ ríru àbí kéèyàn ní àyà jíjá kí bí abọ́ jábọ́ pọ̀ kẹ́sì ká àyà jíjá ó máa ń ṣe àkóbá fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá jẹ́ tó ń wa mọ́tò fúnra rẹ̀. Ìjàmbá máa ṣẹlẹ̀ tó bá ń wo ìjàmbá kan lọ́ọ̀kan tí òun gangan ò tí ì débẹ̀ òun gangan ò ti kú ara kó tó di pé ó kàn jàmbá yẹn. Àwọn àìsàn yìí wọ́n jẹ́ àìsàn tó jẹ́ wípé ẹni ó bá ní tí ó bá jẹ́ tó ní sùúrù pẹ̀lú rẹ̀ yóò gbẹ̀mí rẹ̀ lójijì. Kéèyàn máa tọ̀ bí 4 kílí ò tó mọ́, kéèyàn máa tọ̀ bí 10 lójúmọ́ kílí ò tó ṣú. Ó ní mo fẹ́ràn omi ní máa jẹ́ máa tọ̀. Èèyàn nílò láti máa ṣe àyẹ̀wò sínú àgọ́ ara. Mo sì láǹfààní láti sọ pẹ̀lú kọ́ọ̀lù tí mò ń gbà lójoojúmọ́ àtàwọn èèyàn tá a ti tọ́jú wípé púpọ̀ nínú àwa tá à ń lò sẹ̀mí ayé lọ́wọ́ lónìí nílẹ̀ adúláwọ̀ àti káàkiri àgbáyé tó fi dá àárín àwọn ìbò aláwọ̀ funfun. Mo lè sọ pé 75% nínú àwa tá à ń lo ayé lọ́wọ́ lónìí la ní kọ̀ọ̀kan nínú àwọn àìsàn yẹn. Ó lè jẹ́ ìtọ̀ ṣúgà, ó lè jẹ́ ẹ̀jẹ̀ ríru, ó lè jẹ́ àyà jíjá. Káyé èèyàn máa já láì jẹ gbèsè. Kí ọmọ gbọ́dọ̀ gbọ́ wọ́n pariwo lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ káwọn rẹ̀ ó lè múdi lọlẹ̀ kò sí bẹ́ẹ̀ kọ́ jáde láyé. Lọ́dún tó lọ ni mo ṣèpolówó lórí ẹ̀jẹ̀ ríru, àyà jíjá àti ìtọ̀ ṣúgà tí mo sì mú dáhùn yẹn lójú pé Ọlọ́run ti gbọ́wọ́ mi tọ́jú èèyàn 9 kódà ìbò aláwọ̀ funfun wà lára wọn, kódà ìyàwó ìbò aláwọ̀ funfun tí mo tọ́jú tọ́jọ́ rẹ̀ tèmi ló ní kí n ṣèpolówó lórí kíní pé àwọn táwọn wà nílùú òyìnbó àwọn tó ní kíní ìpọ̀ gan láàrin àwọn. Mo tó wá mú bẹ́ẹ̀ tó mọ́ lọ́hùn tí mo fi bẹ̀rù òun ni pé láàrin wákàtí 33 33 hours tí mo ṣèpolówó yìí 11.6 million naira ní iléeṣẹ́ mi pa wọlé kíní bá mi inú jẹ́ gan ó já mi láyà. Àwa bẹ̀rẹ̀ sí ní wá àwọn egbòogi kíní yẹn káàkiri torí ìgbà tí mo ṣe fẹ́ èèyàn péréte tẹ́lẹ̀ mo rò pé bẹ́ẹ̀ ni ó ṣe rọrùn gbà tí èrò bá pọ̀ tán fẹ́ nílò kíní. Ìdààmú yẹn wá pọ̀ débi pé mi gan fẹ́ dá owó ọ̀pọ̀lọpọ̀ padà wọn ò gbà á. Kó tó di pa rẹ́lòmíì fò lọ́jà ó lé lóṣù 3 tabala fẹ́ dá wọn padà wọn á nílera lọ́rọ̀ ìgbà bá tó rí ni àtònímú ni ó ta tánà mánà. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ nígbà tí mo ṣèpolówó yẹn inú ike tí a ṣèpolówó oògùn ìtọ̀ ṣúgà sí rè. Nígbà tó yá tó di inú oṣù kẹsàn-án ọdún tó lọ àwọn iléeṣẹ́ tó ń bá wa gbẹ́rù ìrìn àjò wọn ò gba ike lọ́wọ́ wa mọ́ tó ń tẹ gbòógì inú rẹ̀. Ó wá gbà mí ní oṣù 2 ọ̀tọ̀ọ̀tọ̀ láti ṣèwádìí ìjìnlẹ̀ mi lọ́nà tí ó gbà sọ́dọ̀ olómi torí olómi ni wọ́n fún wa láàyè láti máa gbé. Gbogbo àwọn tá a fún ní kinní lọ́dún tó lọ towards ending of last year ẹ̀rí pé tá a fi gbé fún wọn rèé. Mo tó wá mú polówó tòní wá tó mo ní ìwò ní ṣèpolówó lórí ẹ̀ mọ̀ ò ní pé èèyàn kan wá sílé fọ́dún ó wá fẹ́ bọ̀rẹ̀ gba nǹkan padà sí orílẹ̀-èdè Amẹ́ríkà dispatcher wá gbé kinní lọ sọ́dọ̀ wọn láwọn ò lè gbé omi pé egbògi náà sọ fáwọn. Fáǹfààní ẹ̀yin tẹ́ fẹ́ bá àwọn ẹbí yín ọ̀rẹ́ àbárà àbójúlùmọ̀ àbáràjọ gbé yín nílùú òyìnbó gbé n tó ní ṣe pẹ̀lú ìtọ̀ ṣúgà lọ sílùú òyìnbó padà tí mo fi gbé fún rè
tí wọ́n ń gbà lọ́wọ́ wa nìyẹn. Ẹ̀jẹ̀ ríru eléyìí àti láǹfààní àti sòun náà do ní powder. Àyà jíjá rè àti láǹfààní àti sòun náà do ní powder. Ẹ wá gbọ́ lílò rẹ̀ eléyìí tí wọ́n bá gbé fún yín kò ní nǹkan kan tẹ́ ṣe mọ́. Ẹ má gbé inú fíríjì o. Tí wọ́n bá ti lè gbé fún yín kọ́ọ̀pù tó wà lórí ìgò ọtí ìbílẹ̀ ẹyọ kan láàárọ̀ kẹ́ tó jẹun lójoojúmọ́. Ẹ wo pò tí ṣúgà yín wà kẹ́ tó bẹ̀rẹ̀ sí ní lo oògùn tèmi. Ẹ sì gbọ́dọ̀ lo oògùn tèmi pẹ̀lú oògùn òyìnbó kankan. Kọ́ọ̀pù tó wà lórí ìgò ọtí ìbílẹ̀ ẹyọ kan láàárọ̀ kẹ́ tó jẹun. Nígbà tí ó bá fi tọ́jọ́ méje ẹ tẹ́sítì ara yín bó jẹ́ pé bọ̀jádùá ẹsẹ̀ kan bẹ̀. Eléyìí tó bá jẹ́ pé Nàìjíríà lẹ́wà eléyìí ni wọ́n fi gbé fún yín. Tó bá jẹ́ ìlú òyìnbó powder. Tó bá jẹ́ Nàìjíríà ntẹ́ máa dà sí omi àgbọn ní kẹ́ ẹ dà sí lórí kókó kó lo 24 hours. Kẹ́ wá máa mu sí bíìmù kan méjì láàárọ̀ lójoojúmọ́ kò jù bá ń lọ. Nígbà tí ó bá tó 10 days ipò tí ìlera yín bá wà ẹ ṣàdúrà àbí kẹ́ ẹ ṣépè. Àyà jíjá omi àgbọn ló dáa fóun náà. Ẹ bá rú omi àgbọn ẹ lọ sàn wẹ́wẹ́. Eléyìí náà bẹ́ẹ̀ rú omi àgbọn ẹ lọ sàn wẹ́wẹ́. Ṣùgbọ́n omi àgbọn ló dáa jù. Tẹ́ bá fún omi àgbọn kí eléyìí tó bá jó ní powder rẹ̀ wọ́n gbé fún yín ẹ wá omi àgbọn tó wà déédéé kíní kẹ́ wá da powder yẹn sí ẹ ṣèkè papọ̀ lẹ́sẹ̀kẹ̀ tẹ́ bá da yẹn ẹ wá filẹ̀ ẹ jẹ́ lo 24 hours ẹ á máa mu sí bíìmù kan méjì láàárọ̀. Ọlọ́run nìkan lolùtọ́jú àgbà àwa ń gbìyànjú ni. Gbogbo ibi tí àlejò tó ráìsàn àlejò nínú àga gbogbo ibi tó wà nínú àgọ́ ara wa Ọlọ́run bá lè jáde. Ọdún yìí àti tó kù tá a lò nínú ayé àlàáfíà láàfin lò.